Mo tún kí wa káàbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn àti òwe Yorùbá. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yín o. Inú wa ń dùn sí gbogbo ohun tí à ń gbọ́. Tòní rèé o. Bí eégún bá ń lé ni tí à ń sá, kì í ṣẹ̀rù ìjà ní ń bani. Kí a wo eégún kó mọ̀ tọ́wọ́ ẹni ya ni. Gbogbo wa la mọ egúngún. Oríṣiríṣi eégún ló wà. Eégún ẹlẹ́wẹ̀ wà. Ẹni èwo ni wọ́n ń pè ní ẹlẹ́wẹ̀? Èyí tó ń jó, eégún oníjó tí wọ́n máa lùlù fún. Eégún ọlọ́rẹ́ sì wà. Bí eégún ọlọ́rẹ́ bá wá yọ ọrẹ́ tó ń lé ní lọ tá a wá ń sá, kì í ṣe wípé ẹ̀rù ìjà ló ń bani. A lè dúró ká kọjú ìjà sí i, a lè gba ní kùkù, a lè lẹ lóko pàápàá, a sì lè faṣọ ya mọ́ lórí. Ṣùgbọ́n bá a bá ti faṣọ ya mọ́ eégún lórí, tàbá lẹ eégún ní òkò lórí, orí rẹ̀ bẹ́jẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ẹni orí ẹ̀ bẹ́jẹ̀ nínú aṣọ, dandan ni kó bọ́ aṣọ tàbí kí wọ́n gbé sí kọ̀rọ̀ ibì kan. Àwọ̀ eégún ya nìyẹn. Wọ́n wàá mọ̀ wípé àṣé Ládélé ló wà lábẹ́ èkú, àṣé Bàátúndé ló gbé èkú, àṣé Ọ̀jẹ́rìndé ni, àṣé Ọ̀jẹ́wùmí ni. Àwọ̀ eégún ya nìyẹn. Nítorí náà tí eégún bá wá ń lé ní tá à ń sá, kì í ṣe nítorí pé ayọ̀lẹ tàbí ẹ̀rù ìjà ń bani o, ṣùgbọ́n a fẹ́ kí a wo eégún kó tọwọ́ ẹni ya. Nígbà tí a bá rí ẹni tó ń hùwà àfojúdi, ṣùgbọ́n tí a lè fi bá a ti tó hàn, tí a lè fi agbára bá a jà. Nítorí kíni? Kí àwọn ènìyàn kí wọ́n má bàa mọ̀ wípé ó fúyẹ́, kí wọ́n má bàa mọ̀ wípé kò tó bí ó ti ń pe ara rẹ̀. A wà á pòwe yìí fún wípé bí eégún bá mọ̀ ń lé ni tá a mọ̀ ń sá, kì í mọ̀ ń ṣẹ̀rù ìjà ló mọ̀ ń bá ni. Ṣùgbọ́n kí a wo eégún kó mọ̀ yá. Ire o.